oògùn nǹkan ọmọkùnrin tó kéré jọjọ eré ẹni lọ, òkú tó kéré jọjọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti gbàtànjẹ pẹ̀lú oògùn yìí, ẹ máa gbọ́ polówó ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà, ọ̀pọ̀lọpọ̀ ló sì ti kówó lé òfò náà lọ bá dé. Ẹni tí nǹkan ọmọkùnrin ẹ bá kéré jọjọ eré ẹ lọ bọ́ bá fi lè ra oògùn yìí láàrin ọ̀sẹ̀ mẹ́ta 3 weeks, yóò tóbi kọjá bọ́ọ̀ ti lérò. Irọ́ mọ̀ ní àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ tó bá jẹ́ pé nítorí jogún nìyẹn. Kọ́lọ́run fàlùbáríkà sí lókù, kò ní ọmọ bímọ, ìwọ ni ọkọ bọ́ ti lò. Tó bá jẹ́ pé ó ti tóbi rí tẹ́lẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ra àwọn àgbákò àìsàn kan máa kọlù yàn, kódà yóò ra kọjá bọ́ọ̀ ti lérò. Àìsàn lèyàn á tọ́jú, ìsàn yóò lè bá a máa kí ló dé. Àmọ́ pé bọ́ọ̀ ti jogún ẹ̀ nìyẹn, bọ́ọ̀ ti bá nìyẹn, oògùn kan ò lè yí padà. Mọ́jẹ̀ wọn máa tàn ọ́, àìsàn ni ọ tọ́jú. Ẹlòmíín bẹ, kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n máa lérò yìí pé ọkùnrin tó bá ga bóyá yóò ní kí kò rí bẹ́ẹ̀. Ẹlòmíín á máa kúrú, mọ́jẹ̀ ń tàn ọ́, ìtọ́lọ́wọ́n bá gbé sí i lábẹ́ ẹ̀bùn Ọlọ́run ọba ní. Èyí tó wà kù ní pẹ́ni títí ẹ̀ náà bá kéré, àníṣọ máa lò béèrè, nítorí pé ìwọ kàn ń gbọ́ ìwọ wá lérò pé bóyá bó ti káwọn la, mọ́jẹ̀ ó káwọ́ la, ọlẹ́kọ̀ọ́ ìyẹn ló bí kájọ kílẹ̀ àṣẹ nìkọ̀ọ̀kan wá wípé oògùn kí nǹkan ọmọkùnrin ó kéré jọjọ eré ẹni lọ penis enlargement, kíníkà irọ́ mọ̀ ni wọ́n bá ya rẹ̀ jẹ́ o. Bẹ́ẹ̀ sì ni oògùn yìí kìí ṣowó kékeré lọ́pọ̀lọpọ̀ fi ń rà, ọ̀pọ̀lọpọ̀ ti wá rà káàkiri. Ẹlòmíín lérò pé bóyá olóògùn ni, kò lóògùn. Èyí tó bá ti tóbi rí tẹ́lẹ̀, èso pándọ̀rọ̀ èèyàn lè lọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀. Ó lè lọ fún èso inú òro, wọn a máa lo ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀. Àmọ́ pé kíníkan àìsàn kíníkan o, irọ́ ni. Àná Ọlọ́run ní fèmí àti ilẹ̀ àlùbáríkà kọ́lọ́ máa fi sí nǹkan, kọ́lọ́ máa fi sí ti kí ló dé. A máa bẹ pẹ̀lú ìdùnnú, ó tún dìgbà mi.